Gbogbo ẹ níyàwó tó lè do, gbogbo ìwọ tó níyàwó tó lè do ìyàwó rẹ̀, ẹjọ́ rẹ dọ̀run, ẹjọ́ rẹ ó di ọ̀run. Ẹrù pàwàdà lẹ fi ń ṣeré ni. Gbogbo ẹ̀yin tí ẹ níyàwó ńlé tẹ́ lè do, ẹjọ́ yín dọ̀run tẹ́ ní wọ́n ti dàgbà. Àwọn ọkọ kan bẹ́ẹ̀dì wọn ó tó 5 mm. You understand? Bẹ́ẹ̀dì wọn ó wide. Ó wà fún ìyàwó wọn ní distance. Ọkàn ìyàwó wa mọ̀ sí tòlótòló, tòlótòló lóru. Tí ó sì sí kankan tó mú obìnrin náà. Yes, bọ̀dá ìwọ mò ń bá wí. Ìwọ ni mò ń bá wí bọ̀dá. Kí ni àǹfààní ọkùnrin tẹ́ wà lórí bẹ́ẹ̀dì tó lè mọ̀ dìmọ́ ìyàwó látẹ̀yìn? Tó lè mọ̀ dìmọ́ látẹ̀yìn bó ti ẹ̀ ṣe kankan mọ̀ dìmọ́ kẹ́ mọ̀ feel warmth ara yín. Àwọn ọkùnrin kan wà ń bẹ ọ Nàìjíríà. Bẹ́ẹ̀dì wọn ó tó láti bí bá dé ọ̀hún yẹn. Wọ́n fún ìyàwó ní distance ni. Ẹjọ́ yín ó di ọ̀run because tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ do ìyàwó yín, tá lẹ fi ìyàwó yẹn lẹ̀ fún? Tí obìnrin bá dàgbà, ẹ rò pé inú rẹ̀ dàgbà. Àní ẹ ròjọ́, tẹ́ bá wá dẹ̀ rí obìnrin yẹn tó bá ń ṣe kàtàkàtà níta tó lọ ń ṣe escort àbí tẹ́lẹ̀ tó ń chat, ẹ fẹ́ kú lẹ̀lẹ̀. Yet ẹ ṣe kan tó yẹ kí ẹ ṣe àsìmá. Ẹ check ara yín. Àní ẹ ròjọ́ lọ́rùn. Ẹ ròjọ́ torí bóyá wọ́n ní kó mú ìyàwó rẹ̀ wá sílé rẹ̀ kó wá fún ní distance lórí bed. A sọ pé bóyá every time, but most times. Because kí ni àǹfààní ìyàwó nínú ilé ẹ̀ tẹ́ ṣe eré ìfẹ́? Àná Ọlọ́run obìnrin, ẹ̀yin kẹ́ ẹ sọ pé ìyàwó kan ti darúgbó, ìyàwó kan ó young. Ọlọ́run obìnrin, ìyàwó tó darúgbó yẹn, ṣé ó béèrè lọ́wọ́ rẹ̀ bóyá kò nífẹ̀ẹ́ sí mọ́? A mọ̀ pé àwọn obìnrin kan sọ pé rárá àwọn yọ̀ǹda. Láìsí pé obìnrin sọ pé òun yọ̀ǹda. Èyí tó yọ̀ǹda ńkọ́, tó lẹ́nu ẹ̀ sọ fún ẹ pé òun yọ̀ǹda, tó dẹ̀ pátì onítorí pé bóyá ọmọ rẹ̀ ti fọ́ọ̀lù àbí kí ni. Tí ọmọ bá fọ́ọ̀lù, wọ́n ní ẹ máa fi bèrè sí àkó. Ẹni tí bá wà ń bẹ̀ tó yé yín, communication ni. Obìnrin ò dàgbà mọ́ lábẹ́ o. Obìnrin tẹ́ bá tó wọ́n ṣe ṣùkúṣùkúṣùkú, wọn ò dàgbà mọ́ lábẹ́. Ẹ̀yin ni kẹ́ ẹ súnbẹ́lì tí ń, kẹ́ ẹ mọ́ àròjọ́ lọ́rùn. Tẹ́ bá ká obìnrin wọn ṣe kàtàkàtà, ẹni wọ́n ṣe kàtàkàtà, ẹ̀yin ni kẹ́ ẹ súnbẹ́lì tí ń mú. Then on more, mo sọ pé more lórí testosterone, wọ́n máa jáde. Ẹ need the positive energy láti build the testosterone level yín. Ẹ need the positive energy ẹ̀yin ọkùnrin. Ẹ need the positive energy. Positive energy in the sense that ṣé ẹ rí nǹkan tí wọ́n pè ní yọ̀, positive energy wà bẹ́ẹ̀. Mi ní kí ẹ mọ̀ kó jẹ. Ẹ wá bì kan níbi yàrá yín. Ẹ wá bì kan níbi yàrá yín. Ká sọ pé níbi tí ẹ̀ ń sùn. Ẹ wá white paper, ẹ buyọ̀ sí. Positive energy ni. Apart from positive energy ní physically to your body, is even positive energy spiritually. White paper lórí iyọ̀ lórí white paper, ẹ wá mọ̀ change it most often. So ẹ máa change it. Change it. Tí bá ti tún lò bí like 2 days or 3 days, ẹ fold ẹ dà yẹn nù. Ẹ change paper, ẹ change iyọ̀ díẹ̀ díẹ̀. Positive energy ni. Positive energy ni pé ẹ try láti quit àti máa mu ọtí. Ọtí ó máa fún yín ní negative energy. Tẹ́ ẹ bá lò nísìn instantly, ó lè help yín díẹ̀. Tọ́tí bá ń pọ̀ jù ní ara, ó máa convert testosterone sí estrogen. Tí mo sọ ní last video mi pé ẹ need ẹ̀. Ṣó yé yín? That is to say, àwọn tí mò ń bá wí, àwọn tó jẹ́ pé they are used to taking ọtí. Ẹ ti ń take ọtí. Ẹ ní láti reduce ọtí to the lowest. Ìwọ tó bá kò easy láti quit àmọ́. But ìwọ tó bá sọ pé òun mú lójoojúmọ́, at least máa mú maybe once a week. Once a week. Ẹ try láti máa reduce ẹ̀. Ọtí yẹn ó ń pa nǹkan púpọ̀. Ó ń pa àtọ̀, ó ń pa so many things. Ẹ need more positive energy láti build testosterone yín. Ẹ ní láti máa ṣe nǹkan tó wà positive ní ìgbésí ayé yín. So mi fẹ́ kí fídíò yín pọ̀. Ọ̀rọ̀ lórí rẹ̀ ni pé ìwọ ọkùnrin
oní bẹ́ẹ̀dì distance kilometre. Tó bá yẹ pé yẹn lè mọ́ enjoy, kò mean ẹ súnmọ́ ra yín, ẹ súnmọ́ ra yín. No matter ìyàwó tó bá fẹ́, tó bá ti fẹ́ bá wọn ṣàṣepọ̀, mọ́ bẹ̀rù body contact. Ẹ̀yin ọkùnrin kan ẹ ti ń fún ìyàwó yín far distance jù, ẹ fẹ́ contact pẹ̀lú body ìyàwó yín. Kí ló dé? Ẹ̀yin gan ni àwọn obìnrin yìí lára. Ẹni wọ́n lára nínú ọkàn yín dẹ̀ ni ẹ̀yin náà ó sọ, ẹni kò ṣe kankan, ẹni kò ṣe kankan, ẹni kò ṣe kankan. Ẹ rojọ́ o, because inú àwọn obìnrin yẹn ò dùn sí yín. Tí inú obìnrin bá dẹ̀ dùn sí yín, yàn dẹ̀ ní kò àdúrà gan lè mọ́ fẹ́ gbà. That is àwọn obìnrin tó straight. This is on point by 2 using my words for it.